Hello. Hello, please. Ẹ kálẹ́. Yes, sir. Yes, sir. Kó àtàrọ̀ sà. Ẹ Hello. jọ̀ọ́ sà, nǹkan fẹ́ sáré gbà mí mọ́ràn kékeré kan ni. Mo gbọ́ yín, sir. Èmi àti ìyàwó mi a wá láti Èkó sí Ìbàdàn. So, àdàkùsẹ̀kó sínú sáìtì kan ni. Ṣùgbọ́n all of a sudden, ó kàn sọ pé òun fẹ́ padà wáṣẹ́ lọ sékòó. Wẹ̀rẹ̀wẹ̀, máa lọ kí ló tún fẹ́ lọ ṣe kíní kankan. A ti lò bí ọdún 2 mẹ́ta mẹ́rin. So ṣá kúrò ní olóhùn lọ síbi kan ó dágbére. Mo ní tó bá jẹ́ fẹ́ lọ bóyá you are looking for a better option. Ó dà lọ tó bá ti fẹ́ kúrò ń bá níbi tó jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ kò jẹ́ kí n mọ̀. Mo ṣá padà dé mo bá nílé láti máa fi bá náà. Ó lọ́mọ ní ó lọ ní kò fún mi ní feedback kankan. Again bó ṣe di bí abi 3 days later. So ó tún padà sọ fún pé òun fẹ́ padà síkò ẹ̀ mo ní ọ̀pí ẹ̀dá tó bá lọ kí ló fẹ́ lọ ṣe lẹ́kọ̀ọ́ ṣé nǹkan tó ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ bíbá ṣé kò pé ẹni kíní kankan ó ṣáà ló ń wá nǹkan káàkiri pẹ́ mo ní ògbúdọ̀ lọ ìgbà tó máa fi délé nírọ̀lẹ́ padà láti fi ṣẹ́ mo kàn bá wọn kan ta ni mọ́mí yín dà after the 3 days ìyẹn that was Wednesday Thursday Friday Saturday mo tó bá padà bá nínú ilé so mo wá délé mo pariwo mọ́ mo ṣe everything. So àwọn èèyàn bẹ̀bẹ̀ after bí a week ó bẹ̀bẹ̀ ó ṣe everything àtúpadà ṣe náà máa padà kò ju bí ọ̀sẹ̀ kan lọ lẹ́yìn ó tún fẹ́ padà sí Èkó yẹn pé kí ló ṣẹlẹ̀ oníláláì mo bá tó bá tẹ̀ fẹ́ ṣe ogun kan báyẹn pé àwọn tó jẹ́ fámìlì ẹ̀ kò jẹ́ kí n mọ̀ kò dẹ̀ pé fámìlì tèmi náà ní kúkúrú ṣá láti bí 2024 tó ti lọ báyìí ní ìfojú kan all of a sudden àwọn ẹbí ẹ̀dá mi láàmú pé kí n bá wa mọ ohun kìíní kankan something of that nature mo ṣáà gbìyànjú gbogbo ọ̀nà tí mo lè wá sí mi rí nọ́mbẹ̀ ò lọ mọ́ mo try láti track mo wá discover wípé kò sí Nàìjíríà mọ́ ó ti lọ lùkàn mi morúkọ lù tó lọ. Ṣé ẹ ti pè sórí ètò rí ṣá? Mo ti pè sórí ètò rí dáadáa ní last week. Kí wá ló ṣẹlẹ̀ tẹ́tù pé ń sìn sà? Nǹkan tí mo fẹ́ béèrè ń sìn ni wípé tó tẹ̀ ń disturb mi pé àwọn ọmọ yẹn wá ń disturb mi pé mọ́mí àwọn ipe kí ló sí fámìlì mọ́mí àwọn kọ̀ọ̀kan kò béèrè àwọn kan. And láti ìgbà tó dẹ̀ ti lọ ẹ̀ lélẹ̀ fámìlì dájú mọ́mí wọn kọ̀ọ̀kan ò béèrè wọn. Wọ́n á pé ṣé tó bá dọ̀la àbí tó bá dọ̀tún àbí tó bá wà padà dé ìjẹ́ òfin kan wà tó fàyè gbà wípé kó kílè mọ́ ọmọ. Sẹ́yìn lè bá aróyún fọ́sùn 9 ni. Rárá. Ṣé nǹkan ló làwọn ọmọ ẹ ni? Okay. Ṣé nǹkan ló làwọn ọmọ ẹ ṣé àrọ́kùnrin ẹgbẹ́ yín àrọ́kùnrin ẹgbẹ́ tèmi náà tó náà jóbìnrin sọ́lẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ọmọ tó náà lọ ráwé bẹ́ẹ̀ yẹn nú ayé tó náà wá padà wá pè mà àwọn ọmọ ṣé kò sí? Wọ́n ṣe tiyín náà fún yín náà nìyẹn ìyẹn ò ní ìtumọ̀ mọ́ tọ́jú àwọn ọmọ yẹn jèrè àwọn ọmọ yín òun náà ló láwọn ọmọ ẹ̀ tí Jésù fi dé tó ti yẹ yín sá olóńlá àwọn ọmọ ẹ̀ tí Jésù fi dé ẹ̀yin ni kẹ́ ẹ tọ́jú àwọn ọmọ yẹn kẹ́ ẹ dẹ̀ máa sọ fún ọmọ yẹn pé ẹ rántí ọmọ ẹni tẹ́ ẹ ṣe kò jù báyẹn lọ. Ṣé ẹ ti rí màárì sàbẹ́ ẹ ti rí màárì? Mi ti rí màárì o. Ok, ó tọ́dún mélòó tó ti lọ sà? Going to 2 years báyìí. Ó ṣe é lọ, ok. Bẹ́ẹ̀ni. Ó ṣe é lọ náà ni. Ọlọ́run bá yín tọ́jú àwọn ọmọ yẹn. Ṣé ẹ ti gbọ́ sà? Òun náà ló láwọn ọmọ ẹ̀ tí Jésù fi dé òun lónìí wọn. Ẹ jọ jèrè wọn náà ni nọ́mbà tẹ́yìn mú ti yín nìyẹn. Àmì ẹ ṣé gan ẹ ṣé kò dé bẹ́ẹ̀ ẹ ṣé. Abíṣẹ́wà trading store.